Aláròyé máa wí o. Nítorí ìwà ìbàjẹ́, EFCC gbaṣọ lọ́rùn òṣìṣẹ́ 17. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí, Economic and Financial Crimes Commission EFCC ti gbaṣọ lọ́rùn àwọn òṣìṣẹ́ 17 kan tí wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn àti ìwà ìbàjẹ́ tí wọ́n fi kàn wọ́n. Ọjọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kìíní ọdún yìí ní alukoro ètò ìròyìn àjọ náà Oyèwálé Délé kéde ìgbésẹ̀ ọ̀hún fàlàyé gbọ́. Aláròyé gbọ́ pé lára onírúurú ìwà ìbàjẹ́ tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ tí wọ́n gbaṣọ lọ́rùn wọn yìí ni pé wọ́n ń ba orúkọ dáadáa àjọ náà jẹ́ láàrin ìlú, wọ́n sì tún ń ṣe ipò wọn lò. Lára àwọn tí wọ́n gba aṣọ lọ́rùn wọn ní Ọjọ́bọ̀ Joshua àti Aliyu Hashi tí wọ́n fojú wọn ba iwájú onídàájọ́ Jude Onwuebuese tilé ẹjọ́ gíga kan nílùú Àbújá pé wọ́n ń béèrè rìbá lọ́wọ́ Muhammadu Bello Kaka tí í ṣe ọ̀gá àgbà níléeṣẹ́ Nigerian Port Authority tẹ́lẹ̀. Wọ́n béèrè fún mílíọ̀nù kan owó dọ́là pé kí ọ̀gá àgbà àjọ náà Olúkáyèdé má bàa ṣèwádìí nípa ẹ̀sùn awúrúju ìwà ìbàjẹ́ kan tí wọ́n fi kàn án. Àjọ náà wá rọ àwọn aráàlú pé kí wọ́n ṣọ́ra fáwọn kan tí wọ́n lè fẹ́ forúkọ ọ̀gá àgbà àjọ ọ̀hún lu jìbìtì níbikíbi. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.